A kú dédé àsìkò yìí, mo kẹ́yìn olólùfẹ́ wa ní lóko ní ẹ̀yìn odi káàkiri àgbáyé níbikíbi tí ẹ bá ti ń wò wá lónìí. Àánú Ọlọ́run ọba kò ní fi wá sílẹ̀, ojú tí ẹ fi ń wò mí ojú náà ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi etí náà nìdí. Lénìí mo tún mú tuntun wá fẹ́yìn olólùfẹ́ mi, mo fẹ́ kí a jọ bomi ọgbọ́n wẹ̀, a jọ bomi ọgbọ́n mu, torí wọ́n ní ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi ń dálẹ̀ ẹ̀fẹ̀. Ọgbọ́n ò pín síbì kan, ìmọ̀ tẹ́ ń wò yìí kò pín síbì kan. Ìbàlọ́wọ́ yìí bàbá tí ẹ ń fi ọ̀nà mọ àwọn èèyàn nípa báwo la ṣe ń lo ewé àti egbò. Ẹ̀yin lórí ètò yìí náà tí a gbé dání náà ni àṣírí lílo ewé àti egbò bàbá wa. Lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì ò mọ̀ pé nǹkan ń bẹ, àgùntàn tọ́mọ rẹ̀ sọnù ló mọ̀ pé nǹkan ń bẹ, a ní nǹkan ń bẹ o, nǹkan ń bẹ. Ẹlòmíì ò nígbàgbọ́ náà nǹkan tá à ń ṣe yìí, àmọ́ àwa tá bá nígbàgbọ́ nínú ẹ̀, ẹ jẹ́ kí a máa ṣe é, ẹ jẹ́ kí a máa ṣe é. Eléyìí tí mo mú wá fún wa lónìí ni àfọ̀ṣẹ èpè. Ṣẹ̀dá àwọn kan wà tó jẹ́ pé wọ́n nídìí èpè. Tá bá ṣe aburú fún wa, tá bá ní èpè, tá bá bẹ́ wọn lépè kò tí ì burú jù. Àwọn kan wà nínú ayé tó jẹ́ pé bí kan jálé onílé kan fi bò tiwọn mọ́lẹ̀, ó ní tiwọn. Wọn ò gbà kí tẹlòmíì ò ìbálò kí tẹlòmíì ò bá bàjẹ́ kò kàn wọ́n. Ìkan ṣẹlẹ̀ níjọ́ wo ni tí èèyàn kan gbá mi tí wọ́n lọ háàkì àkáǹtì ẹni tí mo fẹ́ sẹ́ndì iṣẹ́ sí. Ẹni wá ní kí n ìmírò pé bàbá tí wọ́n níṣẹ́ lọ́wọ́ mi náà ń bá mi sọ̀rọ̀ ni wọ́n níbi 200,000 pé àwọn ti wọ limit àdígbìlẹ̀ ìlú òyìnbó pé tó bá ti di àárọ̀ ọ̀la àwọn sẹ́ndì owó yẹn sí mi padà. Tẹ́lẹ̀ àwọn tí àwọn èèyàn báyìí bá ń béèrè fún nǹkan yìí, ẹ jẹ́ ká fún wọn. Ó dà wọ́n sẹ́ndì account number, mo sẹ́ndì owó. Nígbà tó wá tó bí dédé aago 11 alẹ́, mo wá rí mẹ́sẹ̀gì tí bàbá tí wọ́n ní nọ́mbà yẹn wọ́n bá mi sọ̀rọ̀ pé kí n dákun èèyàn kan lè pè mí o, àwọn nǹkan ń pè wọ́n ti hack account àwọn o. Ẹ dákun sẹ́ni yẹn tọ́ sí pé sáàdúrà ló tọ́ sí ní àdépè, ẹni tó ń gba owó lọ́wọ́ yẹn káàkiri yẹn. Ẹ bá fún lépè kò tí ì burú jù. Eléyìí ni èpè, àfọ̀ṣẹ. Ẹ dákun tó bá ń gbóná ẹ bá mi gbóná wọn. Mo ṣe kámi lára sí mi. Bí ilé ṣe tún rí báyìí, káwọn kan sì tún wà, káyọ̀ tó máa gba owó lọ́wọ́ èèyàn. Pásítọ̀ ni ẹnìyẹn pera ẹ̀ fún bàbá yẹn. Bàbá ní ẹnìyẹn kan pè àwọn ni pé àwọn fẹ́ ṣàdúrà fún àwọn káwọn tẹ nọ́mbà kan láti Nàìjíríà. Martin of Fire ni wọ́n ní ó pera ẹ̀ pé pásítọ̀ Martin of Fire. Bàbá ni wá ní àwọn nígbàgbọ́ torí tó jẹ́ pé chọ́ọ̀chì àwọn Martin of Fire ni. Torí káwọn tẹ nọ́mbà o, báwọn ṣe tẹ̀ nìyẹn o. Bá di kó wá kiri àkáǹtì àwọn ó wá fi ń gbowó káàkiri. Ẹ bá fún ẹni bẹ́ẹ̀ lépè, ẹ bó kò tí ì burú jù. Bá mi lọ wá ìwé pèrègún, ìwo àgbọ̀nrín, ìwo ọ̀gàlà. A wà òun náà. Òkú ọká, a wà. Ewé adágúdú, a wà. Tó ti yé báyìí, ẹ dákun gbàgbé láti subscribe sórí ètò yìí. Bá mi share program yìí, ẹ bá mi like, ìyẹ̀ comment. Báwo la ṣe máa ṣe é? Orúkọ lọ́wọ́ yìí tẹ̀ ń fún wa ní ẹ̀bùn lọ́lọ́kan-ò-jọ̀kan nílẹ̀ yìí ni àbí lókè òkun. Ẹ ṣé o. Ọwọ́ afúnni òkè ni ó máa ń gbé o. Gbogbo ẹ̀yin tẹ̀ ń fún wa ní data, airtime, owó tẹ̀ credit account mi. Ọlọ́run mọ̀ yín ni ìmọ̀ yín o. Ẹlòmíì àkàn pè mí wá ní kí n send account number. Káwọn gùn wá lówó. Ọlọ́run mọ̀ yín ni ò mọ̀ yín o. Ẹni kí n má dárúkọ yín. Ọlọ́run mọ̀ yín. Ìlọ́po orí Ọlọ́run bá mi ṣe fún yín. Gbogbo tí ń jẹ́ ti Elédùmarè. Ọlọ́run bá mi bùkún yín. Bẹ́ẹ̀ ṣe ń dùn wá nínú, Ọlọ́run dẹ̀ yín náà nínú. Ẹ bá mi wá apẹ ìsasùn, egbò sákó á kó sínú apẹ, egbò pèrègún á kó sínú apẹ, egbò wú akẹsẹ á kó sínú apẹ ìjóògùn, àti ẹyìn tó jábọ́ fúnra ẹ̀ á kó síbẹ̀ pẹ̀lú ewé adágúdú. Bá ti wá ẹ jẹ́ kí a jó, ẹ jẹ́ kí a lọ̀ kúnná. A wá po ẹbu tá a lọ̀ yìí mọ́ ọṣẹ dúdú tiwantiwa ni o. A kò mọ ọṣẹ dúdú. Ọ̀nà méjìlá a lè gbà lo iṣẹ́ yìí.
ọ̀nà àkọ́kọ́ a kó powder yìí mọ́ ọṣẹ dúdú ni àwa powder ta kò mọ́ ọṣẹ dúdú yìí àwa ti bọ inú òwú àgbọ̀nrín ọṣẹ dúdú yìí á ti wọ inú òwú àgbọ̀nrín àwa mú òkú ọká ẹyọ kan á fi gún ọṣẹ yìí lórí ọ̀nà àkọ́kọ́ nìyẹn ọ̀nà ẹlẹ́ẹ̀kejì náà máa sọ ká gún ọṣẹ yìí lórí ṣàti fi gún lórí àwa fi aṣọ pupa á fi bò ó láti wá fọṣẹ bò ó ẹ ká lọ gbé pamọ́ síbì kan lójoojúmọ́ a máa mú ẹ̀wọ̀n àlùjànnú ọtí a máa tú sí lójoojúmọ́ títí ó fi pé ọjọ́ 9 bàbá lẹ́yìn ọjọ́ 9 ó ti dínà nìyẹn lẹ́yìn ọjọ́ 9 ó ti dínà wọ́n bá fẹ́ wá lò ó fún àwọn tí wọ́n lọ́ wa lọ́wọ́ gbà máa fẹ́ lò ẹ́ láti má fi ṣe kà ó tó bá fi ṣe ibi ó padà sórí ẹ̀ o àmọ́ torí àwọn ọmọ àwọn aláìgbọ́rọ̀ wọ́n rò pé gbogbo àwọn èèyàn làwọn lè máa bá tó yẹ kó fi mú iṣẹ́ ìwá bá fẹ́ lò á wà tú aṣọ pupa yìí á wà mú òkú ọká yìí á lè bá mi á wà ṣe sí á yà sílẹ̀ mẹ́ta ọdọọdún ni sáko ń wọ́wé oṣooṣù ní pèlègún dasọ̀ fọ̀ búra ọ̀rọ̀ pọ́njú ní bá ẹ̀yìn ojoojúmọ́ ládágodo ń dárìn ẹ̀gbà ní takẹsẹ̀ ní ń ṣe láwùjọ òwú gbogbo tí bá sọ lónìí kò di àṣẹ a lè sá nídàájí a lè sá lọ́sàn gangan a lè sá lálẹ́ ẹ ṣépè fẹ́ni tó bá jàmbá wa bó ṣe jẹ́ nìyẹn ọkọ rẹ̀ náà ló ti pè yẹn o. gbogbo àwọn tán rọ̀ pé àwọn lè máa lọ́yìn lọ́wọ́ báyìí ẹ gbìyànjú ilé ẹ̀ ṣe fún ẹ ṣépèlé kò sábúrú bí kí kéèyàn sábúrú fún wa kó gba owó lọ́dún kó gba káwọn náà wá lu agbára táwọn náà nílé lórí kò sábúrú bẹ́ẹ̀ kì í ṣe gbọ́dọ̀ kó sọ̀kalẹ̀ ní wàá dáṣẹ́ yà fúnra àwa ara wa náà ló kọ́ dáṣẹ́ yà fúnra wa tí a bá ti yọra yín lẹ́nu ọ̀gbà ẹnìkan jẹ́ ẹnìkan náà ọ̀gbà tìwọ́ náà jẹ́ torí pé wọ́n fẹ́ jẹun ọ̀wá ń lo ọgbọ́n jìbìtì ọ̀fẹ́ ń gba owó ìgbìyànjú lọ́wọ́ èèyàn àkíyè táwa fi tọ́ ọmọ ńkọ́ wọ́n lè rìn ní o ẹ̀mìyànjú èyí tẹ́tà wọn fi dá sẹ́ríà fún àwọn ọmọ aláìgbọ̀rọ̀ ọ̀sì yẹn àwọn ọmọ aláìgbọ̀rọ̀ tẹ́tà fi dá sẹ́ríà fún òun náà lélẹ́yìn bí o ṣe jẹ́ wí tẹ̀sí ọ̀wọ́ ọdún náà fọ́ èsì ẹ̀ ọ̀wọ́ ẹ̀sìn náà ti bàjẹ́ ó kéré tó lè wọlé báyìí àti olùkọ́ ayé kò lè